Àmọ́ kí wa láti iléeṣẹ́ Only Jesus TV yóò dára fún wa kú dédé àkókò yìí o. Ní alẹ́ yìí mo rí fídíò yìí, àmọ́ ní kí n fi tó wa létí káwa náà ká wò ká gbọ́ lórí ìṣẹ̀lẹ̀ tó wà láàrin Portable àti Queen Dami, ìyàwó Aláàfin Ọ̀yọ́ tó gbéṣẹ̀ tó papòdà. Ohun tó ń jà àwọn èèyàn ṣe mọ̀ pé Saheed eré ti jáde ó ti sọ̀rọ̀, ṣùgbọ́n fídíò eléyìí fídíò tó tún ṣẹ̀ṣẹ̀ ṣe ni. Láti ìlú Ìbàdàn ni wọ́n ti bẹ Saheed eré lọ́wẹ̀ sí Portable, àmọ́ Saheed eré ti dá wọn lóhùn iṣẹ́ tí wọ́n rán sí Portable. Ẹ gbọ́ ohun tó fi fún wọn lésì, ẹ wá lọ gbọ́ fúnra yín, ẹ wá lọ wo fídíò yìí. Ẹ má gbàgbé, ẹ bá mi share káàkiri. Èyí náà ẹ kọ́mẹ́ǹtì ohun tó bá wà lọ́kàn yín nípa fídíò yìí. Ẹ má gbàgbé láti like bákan náà. Ẹ ṣé, ó yẹ wá lọ wò. Ẹ má ti ìkábọ̀ mi lẹ́nu, torí tẹ bá ní kí n sọ̀rọ̀ máa sọ̀rọ̀. Ẹ jẹ́ ká gbọ́ bàbá wa láti ìlú Ìbàdàn. Mr. Saheed rè mo kí yín o, ẹ kú iṣẹ́ o, ọlọ́run á túbọ̀ máa ràn yín lọ́wọ́ o, a máa ju yín ṣe ẹ ní tójú lẹ̀ mọ́lẹ̀ o, mo kí yín o. Mo ju fídíò Portable tí mo rí, àwọn kan ló sẹ̀ǹdẹ̀ sí mi wájú, kò ní mo sẹ́ǹdì sí yẹn. Ẹ dákun mi mọ̀ tó wá dàbí ẹ má bínú. Portable ní ìdíkan kìlọ̀ fún Portable, tẹ́ bá mojú Portable, tẹ́ bá mọ bẹ́ẹ̀ ṣe lè kí Portable ń lọ. Àwọn fẹ́ràn rẹ̀ o, àdẹ̀fẹ́ kí ayé rẹ̀ ó bàjẹ́, àdẹ̀fẹ́ kó wálẹ̀, nítorí pé kò sẹ́ni tó máa nílùú Portable tí ó ní káyé rẹ̀ bàjẹ́. Kò dẹ́sẹ̀ àdẹ̀fẹ́ nínú ẹ̀ láburú ká ní kó wálẹ̀ láìláì. Ẹ dákun tẹ́ bá mọ ojú rẹ̀ láti bá a sọ̀rọ̀. Fídíò yẹn kó lọ yọ, ó dàbùkù Aláàfin, ó dàbùkù Ọ̀yọ́, kò sọ́mọ Ọ̀yọ́ tàbí àràbàtàn Ọ̀yọ́ tó máa rí fídíò yẹn tí rẹ̀ máa dùn sí Portable. My brother, ẹ dákun ẹ bá mi dá padà, kò ní bàjẹ́ fún yín bàbá mi. Mo mọ̀ pé ìfẹ́ tí gbogbo yín ní sí mi náà lè fi ń lórí kálukú fi ń táàgì mi. Mo tẹ̀ ti gba fídíò Portable púpọ̀, àfi gbà pé bí èmi lọmọ bàbá ẹ̀ àti ìyá ẹ̀ ni. Wọ́n á ní kí ló dé? Àmọ́ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà, bóyá lórí ipò tí mo wà lọ, torí mo jẹ́ ọmọ yín, ẹ fẹ́ gbọ́rọ̀ látẹnu mi, màá sọ. Kò tàbùkù ìlú Ọ̀yọ́, kò dẹ̀ tàbùkù ọmọ Ọ̀yọ́ rárá, bó ti wulẹ̀ kó kéré kó mọ. Ǹjẹ́ ẹ mọ̀ pé béèyàn bá ṣe gbégbá ìran ṣe ń bá gbé ṣá? Ǹjẹ́ ẹ mọ̀ pé orúkọ tó bá sọ ará ilé ẹ làwọn aráàta máa bẹ́ẹ̀ pé? Òun ló dífá fún pé tó bá rìn kó wẹ̀yìn wò, tágbára bá ń bẹ lọ́wọ́ ẹ lé ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Bí Aláàfin Ọ̀yọ́ ṣe fẹ́ kí ẹ̀yìn wọn rí náà ṣe tó o, bẹ́ẹ̀ ni bí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ṣe fẹ́ kí ẹ̀yìn wọn rí náà ṣe tó o. Bó bá ṣe fẹ̀yìn ẹlẹ́ ló ṣe máa bá ẹ̀rẹ́ jẹ, kò sí nínú fọ́tò my brother. Tí bàbá Aláàfin Ọ̀yọ́ ò bá rìn sẹ́sẹ́ ìdọ̀tí, pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ kò ní ta bá wọn. Kọ́lọ̀ bá wa forí jòkó ọ̀run, a gbọ́dọ̀ blame wọn, torí pé nǹkan téèyàn bá ń sọ fún òkú lẹ́yìn òkú, mi ìmọ̀ bóyá Ọlọ́run fi ń ṣèdájọ́ ẹ̀. So ó gba kí n fi ọgbọ́n ṣe. Gbogbo ẹ̀yin ọmọ Ọ̀yọ́ mo kí yín, gbogbo ẹ̀yin ọmọ ìlú Ọ̀yọ́ mo ṣe dànsákì, gbogbo ẹ̀yin ọmọ ìlú Ọ̀yọ́ pátápátá tí lè tó gbogbo ọmọ Yorùbá pátápátá mo kí yín o. Kẹ́mi Ọláógún o, ojú kò ní tì yín, lágbára òde Ọlọ́run, lágbára òde ayé, omi kò ní tẹ̀yìn wọ̀gbìn gbogbo wa lẹ́nu. Ìfẹ́ ló so wá pọ̀ tá fi ráyè sọ̀rọ̀ ilé ni. Ká tiẹ̀ gbà pé ìdíṣẹ́ tèmi lèmi wà, àmọ́ nínú ọ̀rọ̀ náà láti máa sọ̀rọ̀ ara kọ́ńtẹ́ǹtì náà ni. Gẹ́gẹ́ báwọn kan ṣe máa ń sọ pé kọ́ńtẹ́ǹtì là ń ṣe, ara kọ́ńtẹ́ǹtì náà ni. Ṣé rí tí bàbá wa bá dúró sẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ wọn, bàbá ti lọ́mọ tó dàgbà. Bí mo ṣe wò tí n bá dijú bàbá máa lọ́mọ tó jù mí. Tí bàbá bá ní ọmọ 40 years, 42, 3 years, bàbá lójú ẹgbẹ́ mi, bàbá dẹ̀ ti lọ́mọ tó jù mí. Bẹ́ẹ̀ ni, awù ìlú Ọ̀yọ́ kọ́ ló fi Dami ta bàbá wa Aláàfin Ọ̀yọ́ lọ́rẹ. Tó bá jẹ́ pé ìlú Ọ̀yọ́ ló fi Dami ta bàbá lọ́rẹ ni, fine, ẹ̀rọ ọ̀rọ̀ sọ̀bọ̀ Dami. Àmọ́ ìlú Ọ̀yọ́, bàbá Aláàfin Ọ̀yọ́, àwọn nǹkan tó ṣe fún ìlú Ọ̀yọ́ gan tí ò mú inú ìlú Ọ̀yọ́ dùn wà, kò kọ̀ gba inú mi láti sọ ni, bọ̀ ó yé gbogbo yín dáadáa. Àìmọye oyè tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ yẹ kó fún ìlú Ọ̀yọ́, tó yẹ pé ìta ni wọ́n gbé lọ. Ìta ni bàbá gbé lọ, ẹni tí ò yẹ lóyè ni bàbá lọ ń fún lóyè yẹn. Ṣé láti gbé ilẹ̀ Yorùbá ga ni àbí láti dà nǹkan rú? Ìyà yẹn bẹ nínú nǹkan tó ń jẹ Yorùbá lénìí. Tó bá yẹ pé ẹ fẹ́ ká wọnú ìtàn lọ, tẹ́yàn kankan nínú wọn anybody bá dẹ̀ tọwọ́ bọ̀ mí lẹ́nu máa sọ̀rọ̀, bọ̀ mo sì kankan fọ̀rọ̀ sábẹ́ ahọ́n sọ, bọ̀ mo mọ̀ pá yé gbogbo yín pátápátá.
ẹni tó bá yẹ lóyè là ń fún, kì í ṣe torí owó lèèyàn ṣe ń ṣe gbogbo nǹkan. Ọlá tí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ní lánàá dà, owó tí bàbá Aláàfin Ọ̀yọ́ ní lánàá dà, àṣẹ tí bàbá Aláàfin Ọ̀yọ́ ní lánàá dà báyìí. Ṣé bàbá Aláàfin Ọ̀yọ́ lè pàṣẹ mọ́ báyìí ni? Wọ́n ti di ẹni lẹ́lẹ̀, wọ́n ti di ẹni àná. Ìwọ tágbára ń bẹ lọ́wọ́ ẹ̀ lénìí, mi ní gbà ẹ́ lámọ̀ràn pé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ìwọ tí kò ń bẹ lọ́wọ́ ẹ̀ lénìí, mi ní gbà ẹ́ lámọ̀ràn pé kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Torí tí n bá ní kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́, mo ń pọ́n ẹ léni. Tẹ́lẹ̀ báṣubáṣu, but ẹ̀yìn rẹ̀ ń dúró dì ọ́. Ẹ̀yìn rẹ̀ ń dúró dì ọ́. Ẹ fẹ́ kí n sọ̀rọ̀ àbí? Ẹ mọ́ jẹ́ n sọ̀rọ̀, ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi tí mo mú pamọ́, tí mo kọ̀ pé ó jẹ́ máa tọ́ṣẹ́ díẹ̀díẹ̀ ọjọ́ 1 naira tó naira ọjọ́ tó bá yọ kó jókòó ara ẹ jẹ́. Òun ni mo ń fọ̀rọ̀ mi ṣe o, ọ̀rọ̀ ń bẹ lẹ́nu mi o. Àgàgà nílẹ̀ Yorùbá yìí, mo sì mọ 7 nínú 10. Mo dákẹ́ nì, torí pé ọmọdé ni mí, kí ni wọ́n ọmọ kékeré yìí mọ̀, ọmọdé ni mí. Àmọ́ ìgbà míì wà tó yẹ pé tágbà náà bá ń gégi nígbó, ọmọdé tó bá wà lọ́ọ̀kan tó bá ní làákàyè yóò mọ ibi tó máa wó sí o. Kì í ṣe àwọn ọmọdé rádaràda, ọmọdé ìṣẹ́ náà ló ń dàgbà yà. Àmọ́ kán tòlú, kán sìnlú, kán tìlú lẹ́yìn, kán túlù ṣe, mo mọ̀ fẹ́ràn ẹ̀ o. Àti kékeré mi mo ti láìkì ẹ̀. Mo fẹ́ràn kán tún nǹkan ṣe kí nǹkan má bàjẹ́. Mo fẹ́ràn kán parí ìjà ju kán dájà alẹ̀ lọ. Mo fẹ́ kàn kán tó nǹkan kó má dàrú. Ṣé rí ọ̀rọ̀ Portable Ọmọlálọmí? Portable dákun jẹ́ fún ẹ lámẹ̀ràn kan. Tínú bá ń bí ọ lọ́wọ́, má sọ̀rọ̀. Portable Ọmọlálọmí, ó rí fídíò mi, tínú bá ń bí ọ lọ́wọ́, má sọ̀rọ̀. Torí pé ẹ̀yin lohùn, ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Má wàá gbàgbé wípé ẹni tí iyì bá ń bẹ lára ẹ̀ ni ẹ̀tẹ́ máa ń wá kiri. Gbogbo ẹni bá ti jó lóríire láyé, ìṣubú máa ń tẹ̀lé wọn káàkiri ni o. Ìwọ ló ní fira rẹ̀ lẹ̀, mọ́ jẹ́ kí ìṣubú ràgà bọ̀ ọ́. Torí kò sẹ́ni tó máa ní ọmọ olóríire ní ìdílé. Èmi tí mo sọ̀rọ̀ ẹ́ lògo ìdílé tiwa. Ó ló jẹ́ kí n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Mi ò dẹ̀ yànyàn jẹ rí, mi ò dẹ̀ fẹ́ràn yàn jẹ rárá. Torí pé bẹ́ẹ̀ ni ṣe rí kọ́lọ̀ láṣẹ rí, orúkọ dẹ̀ ṣe pàtàkì. My brother, ó ti ní àwọn ìyàwó kan. Jọra dúró pẹ̀lú wọn pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ tí Ọlọ́run bá fún ẹ pẹ̀lú òye. Kí ẹ̀mí tiẹ̀ náà lè gùn. Portable, torí t'Ọlọ́run, mo ń bẹ̀ ẹ́ ni. Ó dẹ̀ lè gbọ́ fídíò mi kó bú mi, kò ní mí nì. Àmọ́ ṣọ́ gígùn kó má bàa gbabi tó gbà wá lọ. Wo díẹ̀ ní tagbára, ìwọ̀nba ní tó gùn. Ayé fẹ́lẹ́ ju bó ṣe lérò lọ. Ayé ṣe kí ni? Ayé fẹ́lẹ́ ju bó ṣe lérò lọ. Kò sí èèwọ̀ ń bẹ téèyàn bá fẹ́ obìnrin tó wù. Kò sí èèwọ̀ ń bẹ bó ṣe fẹ́ ìyàwó bàbá. Àmọ́ tó bá máa bá ìyàwó ẹ̀ wí, jẹ́ kó jẹ́ bòńkẹ́lẹ́, jẹ́ kó jẹ́ ẹ̀yìn. Má jẹ́ kí àwọn obìnrin máa rí wa gẹ́gẹ́ bí wèrè, gẹ́gẹ́ bí olórí burúkú. Má jẹ́ kí àwọn obìnrin máa rí àwa ọkùnrin gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n gbọ́dọ̀ bá ṣe. Ṣáà bá mi sùn kó gbowó rẹ. Ẹ má jẹ́ kán máa rí wa bẹ́ẹ̀. Olóye lọ̀rọ̀ mi lè yé, àmọ́ Ọlọ́run á kọ́ wa mọ̀ ṣe. Àwa ọkùnrin tá bá dẹ̀ gbóná, torí mi tí mo sọ̀rọ̀ ẹ, mo gbóná o. Mo gbóná bí ara. Bọ̀ ìgbóná mi bá máa báyàwó mi wí, ẹ̀yin ni kì í ṣe ojú gbangba, nítorí pé bí ìgbà tí èèyàn bá ń yẹ̀yẹ́ ara ẹ̀, tó bá ti ń lábìṣì ìyàwó ẹ̀ ní public, òun disgrace ara ẹni. Ṣóǹde ọmọ ìyá mi, bí ìgbà tó ń disgrace ara ẹni, torí pé ìwọ ló ní private part ẹ̀. Títí ẹni ayé ti kà á mọ́ ẹ. Ìwọ̀nba bó bá ṣe ń ṣe ẹlẹ́yà káàkiri tó náà máa sọ pé ìyàwó lágbájá ni. Wọ́n ní wá ní sọ pé ìyàwó Aláàfin Ọ̀yọ́ mọ́ báyìí sí ohun tó bá ti rí nígboro, wá ní ìyàwó Portable Ọmọlálọmí. Wọ́n á tó kà á mọ́ x tiẹ̀ náà. Ẹ̀yin tẹ́ bí Dami ṣẹ́ráyé yín lóde. Tẹ́ bá ń tọ́ ọmọ yín láti náwó, ẹ tọ́ ọmọ yín láti kó mọṣẹ́ ṣe. Ẹ má tọ́ ọmọ bó ṣe ń ṣojú kòkòrò, torí pé ìgbẹ̀yìn ẹ̀ kì í da. Mo mọ́rọ̀ láfúláfú ni ò, bọ̀ mo mọ̀ kó má yé yín dáadáa.